ṣe rí iṣẹ́ oúnjẹ òòjọ́ ní iṣẹ́ tọ́lọ́run yàn fún wa, kì í ṣe iṣẹ́ tí ìṣẹ́gun wá fún wa o, kì í ṣe iṣẹ́ tí à ń ṣe torí kí òkèlè wa lè bá pọ́n lórí o. Iṣẹ́ tó jẹ́ wípé Ọlọ́run fún wa ní àbùdá àti ṣe tó sì pinnu pé iṣẹ́ yẹn ni ká máa ṣe. Iṣẹ́ yẹn wá jẹ́ṣẹ́ tó ti wà tipẹ́, ó dàgbà bíi Genesis torí láti ìṣẹ̀ǹbáyé ni Ọlọ́run ti gbéṣẹ́ kalẹ̀ fún Ádámù. Ọlọ́run dá ó sì fún ní àbùdá tí ó fi lè roko tí ó sì fi lè máa sọgbà. Ọlọ́run sì fẹ́ ká ṣiṣẹ́ yẹn látàárọ̀ títí dìrọ̀lẹ́ ni. Bẹ́ẹ̀ ni ìwé onísáàmù sọ, orin 104 ẹsẹ̀ 23. Tí a bá fẹ́ sọ gan ní èdè ti bíbélì, wákàtí 12 náà fi máa ń ṣiṣẹ́, ṣùgbọ́n ní òde òní wákàtí 8 la fi ń ṣiṣẹ́. Àwọn tó wá ń ṣiṣẹ́ ara wọn, ẹlòmíì ó lè ṣe wákàtí 5 ó lóun ti parí iṣẹ́ lénìí, ẹlòmíì ó lè ṣe wákàtí 8. Àwọn tí wọ́n bá ń gbádùn iṣẹ́ tí wọ́n ń ṣe gan, àwọn ìlà kòkó ń díẹ̀, ó ṣeé ṣe kí wọ́n ṣe fápò wákàtí 15 torí pé inú iṣẹ́ yẹn wọ́n ń ṣe, wọ́n dẹ̀ ń láyọ̀, wọ́n nínú dídùn. Ó dàbí àwọn kan tó yẹ pé tí ojúmọ́ ọjọ́ ajé bá ti mọ́, ìrònú yóò bá wọn ni pé a tún lọ bí iṣẹ́ lénìí. Àwọn yẹn iṣẹ́ tọ́lọ́run rán wọn wáyé wá ṣe nǹkan ni wọ́n ń ṣe, iṣẹ́ ni wọ́n ń ṣe tán pè ní ṣòṣù.